tó bá jẹ́ ẹ̀yin lẹ wà nídìí ọ̀rọ̀ bàbá wa gbajúgbajà olórin hip hop náà tí wọ́n lọ sí àgọ́ ọlọ́pàá ní ẹnujọ́ mẹ́ta ìtọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ dé gbajúgbajà àti gbogbo wa mọ̀ sí Portable Ọmọlálọmí. Tó bá jẹ́ ẹ̀yin lẹ wà nídìí ọ̀rọ̀ wọn ẹ jọ̀ọ́ ẹ bá wa fi wọ́n sílẹ̀ o, ẹ bá wa fi wọ́n sílẹ̀. Àwọn ká tó tẹ̀síwájú rí kí ló ṣẹlẹ̀, kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ náà ni pé akínyìn dáadáa, akínyìn pé àkú dédé àsìkò yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti wò fọ́nrán yìí ní àkókò tẹ́ wò fọ́nrán yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, èmi ọmọ yín náà ní àbúrò yìí last born ní Adéwálé Àtúgbò ẹ mọ̀ sí Painkiller. Àwọn ẹ jẹ́ ká ṣe ní kọ́mọ́kọ́mọ́ torí àkókò. Kí ni ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ní tá a bá gbàgbé ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni bàbá wa Portable lọ dé láti àgọ́ ọlọ́pàá tí wọ́n ní ìyàwó wọn tó fẹ́ tẹ́lẹ̀ kó fọlọ́pàá gbé wọn tí wọ́n sì wà ń bẹ̀ tí wọ́n dẹ̀dẹ̀ láìpẹ́. Àmọ́ ọ̀sẹ̀ mélòó kan lẹ́yìn ìgbà tó dé ní àrífọ́nrán kan tí wọ́n gba drip. Gẹ́gẹ́ bá a dẹ̀ ti mọ̀, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé bàbá Portable jẹ́ ẹ̀kọ́ tó yẹ pé pẹ̀lú jáwáyà ni wọ́n máa ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀, wọn kì í bẹ̀rù ẹnì kankan. Bí a ká ní nǹkan kan máa ń tì wọ́n kí wọ́n sọ̀rọ̀ ni. Lélẹ̀ tó túmọ̀ sí pé tó bá jẹ́ pé àgọ́ ọlọ́pàá tí wọ́n ti jáde wọ́n fi kọkàn wọ́n bẹ̀ àbí kọ̀kọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n á ti sọ. Lélẹ̀ tó túmọ̀ sí pé kò ṣe bẹ́ẹ̀ ni mo ṣe ní pé tó bá jẹ́ ẹ̀yin lẹ wà nídìí ẹ̀ torí tá a bá dẹ̀ gbàgbé náà ẹ̀yin ìyá wa kí yín dáadáa o. Ẹ̀yin tí ò bá bẹ̀rù obìnrin ẹni náà torí ìgbà àkọ́kọ́ lélẹ̀ tèmi máa rí pé bàbá Portable ní iṣu pẹ̀lú èèyàn wọ́n dẹ̀ bẹ̀bẹ̀ obìnrin àtẹ̀yìntọ̀ àbí báwo ló ṣe máa ń sọ Yorùbá ẹ̀ ọmọ táwọn adé tún gbàgbé náà ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún yìí ni bàbá Lárí tó gbé àwọn ọṣẹ kan tó ní gbé wá ní eléyìí ọṣà ayé ní ilé ìkíní kan. Ṣé ká wá ní àwọn ohun tí wọ́n lọ ṣe yìí ló tì wọ́n sí wàhálà ni torí oṣù kejìlá wà yìí ni ò dẹ̀ rò pé bàbá tí ìgbádùn ara wọn fún ọjọ́ kan nínú ọdún yìí rárá. Kọ́lọ́run bá mi àláwùrà bá fún wọn ní àlàáfíà tó pé, kọ́lọ́run bá mi àláwùrà náà kó sì bá wa kó sí wọn nínú, kó lè máa ṣe ohun gbogbo pẹ̀lú ọgbọ́n àtòyé, kó lè máa ṣe ohun gbogbo ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tá a bá gbàgbé mo ṣe fọ́nrán kan nípa bàbá wa Sunday Igboho pé wọ́n ti dé padà. Bẹ́ẹ̀ sì ni bàbá náà ti sọ lórí IG wọn. Ó sọ̀rọ̀ láwọn dé padà wọ́n ní lílọ táwọn lọ àwọn èèyàn wọ́n misunderstand àwọn èèyàn take àwọn fún nǹkan míì tí àwọn ò kì í ṣe ní lílọ táwọn lọ pé àmọ́ dídé táwọn dé àwọn ò lóró kankan nínú o, àwọn ò robi sẹ́nì kankan, kódà àwọn ò bínú sẹ́nì kankan àti gbogbo ẹni tó support àwọn ẹni tí ò support àwọn tí àwọn fi lọ bí táwọn lọ tẹ́lẹ̀ níṣẹ́ táwọn ti ní freedom àwọn ò bínú sẹ́nì kankan. Kọ́ máa lérò pé bí àwọn bínú àbúrò kan wà ní àwọn, àmọ́ iṣẹ́ tí àwọn ṣe tẹ́lẹ̀ àwọn ò tí ì filẹ̀ o. Àwọn àsìkò tó láti continue iṣẹ́ tí àwọn ṣe sí tẹ́lẹ̀ pé àsìkò ti tó báyìí. Tá a bá dẹ̀ gbàgbé náà fọ́nrán kan tí mo ṣe náà nípa Grammy Award. Ta ní bàbá wa Davido ó ṣeé ṣe kó gba Grammy, wọn ò gba Grammy o. Ẹlòmíì ni wọ́n fún ní kátígórì tí wọ́n nominate Davido fún. Bẹ́ẹ̀ sì ni bàbá Davido dẹ̀ fi sórí IG wọn pé ẹni tí wọ́n fún yìí kò kí ń ṣe ọmọ Áfíríkà, how come tí wọ́n fi fún. Bẹ́ẹ̀ dẹ̀ làwọn Grammy náà dẹ̀ ti fi procedure láti win ní award yẹn wọ́n ti fi síta pé ohun tí ẹ ní láti ṣe, ohun tí ẹ ní láti mọ̀ òun lélẹ̀ láti win ní award yẹn. Torí ẹ̀yin tí ẹ bá ń bọ̀ lókè náà gẹ́gẹ́ bí olórin àtàwọn olórin wa lórílẹ̀‐èdè Nàìjíríà náà ẹ jẹ́ a lọ make research, ẹ jẹ́ ká lọ wo bí wọ́n ṣe ń ṣe níbẹ̀, ẹ jẹ́ ká ní more international recognition láti lè qualify fún award. Ìdùnnú wa náà ni pé kí ọmọ orílẹ̀‐èdè wa náà kí wọ́n gba award yìí. Bẹ́ẹ̀ sì ni tẹ́ ẹ bá gbàgbé ní ọdún tó lọ ní ìránṣẹ́ Ọlọ́run kan ríran sí Habib tí gbogbo wa mọ̀ sí Pella pé ó máa l'accident ní December ó dẹ̀ máa l'accident ní February. Accident méjì ló máa ní tí December ṣẹlẹ̀ o tí ẹ bá gbàgbé tó ṣẹlẹ̀ torí pé ìyẹn àfẹ́sọ́nà ẹ̀ tí gbogbo wa mọ̀ tọ́jọ́ ṣe content papọ̀ pé Jarvis ló fi sílẹ̀
tó fi ń drive tó fi ní accident mọ́tò ẹ̀ bàjẹ́. Ìmí ni arákùnrin dẹ̀ tó ti ṣe fọ́nrán mi pé kó má gbàgbé o pé February tóun sọ fún láti wáyé kó ṣe ohun gbogbo pẹ̀lú ọgbọ́n, kó ṣe gbogbo pẹ̀lú òye, kó dẹ̀ fi àdúrà lọ́pọ̀lọpọ̀. Ara lé a lè ní ọ̀rọ̀ àṣewèrè ní a lè ní ọ̀rọ̀ tó wùn létí ní àwọn ẹ jẹ́ ká máa tó bá jíṣẹ́ fún wa ó ṣe kò ṣe ẹ jẹ́ ká máa tẹ́tí sí i. Ẹ jẹ́ ká tiẹ̀ máa gbàgbọ́ lẹ́kọ̀ọ̀kan náà. Tá bá gbàgbé náà ìyá omijé ojú mi náà wọ́n ní wòlíì kan jíṣẹ́ fún wọn pé wọ́n máa ṣàìsàn, pé kinní kan máa ṣẹlẹ̀ sí wọn, kọ́dẹ̀ máa jáde láyé. Bẹ́ẹ̀ náà ní èpè ni ìyá wa fi ránṣẹ́ sí wòlíì náà. Tó bá ṣeé ṣe tó bá gbọ́ sí wòlíì náà lẹ́nu, ó ṣeé ṣe kó gbàdúrà, ó ṣeé ṣe kó gbà àwọn ìgbésẹ̀ kan kí ikú náà dẹ̀ yẹ̀ lórí wọn. Àmọ́ wọn fi ọkọ̀ bí ara sí tọ̀rọ̀ rò pé ọ̀rọ̀ ọ̀run wo ni arákùnrin sọ. Ẹ̀yin ará lé àlèrè jù báyìí lórí ètò wa lórí ìkànnì Orítorí Tẹlifíṣàn ní àkókò yìí. Ẹ má gbàgbé pé à ń ṣe àwọn fọ́nrán kan lórí ẹ bá wa dá sí náà, tá máa mú àwọn ìtàn kan wá, àwọn ọ̀rọ̀ kan wá tá máa fẹ́ kẹ́ ẹ bá wa dá sí. Kẹ́yìn náà kẹ́ ẹ fi ọgbọ́n orí yín, kẹ́ ẹ fi làákàyè yín, kẹ́ ẹ fi bá wa dá sọ̀rọ̀ náà. Mò ń mú àwọn fọ́nrán yẹn bọ̀, mò ń ṣiṣẹ́ lórí àwọn, ẹ má gbàgbé náà pé mo ṣèlérí pé mò ń ṣe research mi lọ́wọ́ lórí àwọn ìtàn kankan tó jẹ́ ìtàn tó deep gan. Tẹ́lẹ̀ pé tí bá máa mú dé orí ìkànnì yìí, ẹ̀gbọ́n máa mọ̀ pé iṣẹ́ takuntakun ni mo ṣe. Lọ́sàn-án lóru ni mo fi ń ṣe research, mo gbá research lọ́wọ́ torí mo limit research mi sí ojú kan. Mo ń gba káàkiri, àmọ́ wá ṣáájọ́ ètò jẹ́ òótọ́ ń bẹ, àmọ́ ṣá gbogbo ẹ̀jọ́. Gbogbo ohun tá a máa mú wá fún máa wá jẹ́ òótọ́, pure truth tí ẹ ti gbọ́ lẹ́nu ẹnìkankan rí, là mú bọ̀ fún yín lórí ìkànnì yìí. Àlèrè jù báyìí lọ ní àkókò yìí. Tẹ́ bá gbàgbé orúkọ mi náà ní Adéwálé Àtúgbò, ọmọ sí Painkiller. Ẹ máa bá mi kálọ, ẹ máa tẹ̀lé mi. Ẹ bá ṣe ń bá mi pàdé nígbà wo, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi subscribe sórí YouTube channel yìí. Ó dàbọ̀.